Àǹtí Kẹ́mi, kí ni Precillia ṣe fún yín? Kí ni Precillia ṣe fún yín? Àǹtí Kẹ́mi, tí n bá padà wá lórí ọ̀rọ̀ yìí, máa fọ̀rọ̀ yín ṣe kọ́mẹ́dì, ó dẹ̀ máa dùn. Ṣé kò sẹ́ni tó fọ̀rọ̀ gbogbo ogun problem, kò sẹ́ni tó fi bú yín láti jọ, kò séèyàn kankan tó ṣe kàn yín lárùn. Ọlọ́run tí n bá kàn yín lárùn fọ mo fi Kristi búra for two weeks ẹ máa sunkún. Ó tún ti ṣẹlẹ̀ o ẹ̀yin èèyàn, ẹ wò ó màmá Obanla wọ́n fi sí Dr. Kemi Olunloyo lára wòtòwòtò ní o lórí ọ̀rọ̀ Precillia Omo Iyabo OJO. Tẹ́ ò bá gbàgbé ẹ rí i pé yankoyanrin kan ti bẹ́ sílẹ̀ lórílẹ̀‐èdè Tanzania níbi tí ajàfẹ́tọ̀ọ́ ọmọ ènìyàn kan tá à ń pè ní Kimabi tó jáde tó bẹ̀ sí ń bẹnu àtẹ́lu Precillia àti Jukes pé wedding orí ibú òun kan ṣáà ń ṣe káàkiri gan tó jẹ́ pé wọn ò jẹ́ káwọn sùn mọ́ káwọn wo lórí íńtánẹ́ẹ̀tì pé post wọn ni lọ́tún post wọn ni lọ́sì pé wọ́n kàn ṣáà ń ṣe wedding káàkiri ni wọ́n ṣe ń Tanzania wọ́n wá ṣe ń Nàìjíríà wọ́n tún wá ṣe ń Tanzania. arábìnrin yẹn ní pé ṣé wọn mọ̀ pé àwọn ń wá gbogbo ọ̀nà láti gbẹ ẹ̀tọ́ àwọn lọ́wọ́ àwọn aninilára ni láti jẹ́ kórílẹ̀-èdè Tanzania kó tùbà kó tùṣẹ́ pé wedding orí ibú tó ń ṣe káàkiri bó ṣàfihàn da gbogbo nǹkan rú ni pé wọ́n jẹ́ káwọn ọmọ orílẹ̀-èdè Tanzania kó wọ́n fọ́kọ̀sì ẹlẹ́ gangan ló wá fa nǹkan o tó fi di pé Iyabo OJO gan wá jáde tán lóní rìbájì gan ni o tó bẹ̀rẹ̀ sí ń fi sí lára wòtòwòtò pé kí la gbé kí la jù gan wípé ṣé owó gọ́fìmẹ̀ntì ìlú wọn lòun fi ń ṣe wedding fọmọ òun ni pé wedding nílẹ̀ Yorùbá ó jẹ́ nǹkan kan tá a mú lọ́kùnkúndùn tá a sì máa ń gbé lárugẹ wípé tọmọbìnrin bá ń lọlé ọkọ pé gbogbo ayé ni ó tú yáyá ni wọ́n tú yàyà ní ó gbà kúrò tẹ̀lé láti lọ yẹ ẹ sí pé eléyìí gan lòun ní kò ń ṣe fún ọmọbìnrin kan ṣoṣo tóun bí sáyé o wípé kó lọ sọwọ́ ẹgbẹ́jẹ́mọ́wọ́ o pé torí gbogbo kàntàkàntàn tí kì í bá ń bì tí ń bá káàkiri pé kó má lọ kàn dín nínú yọ o eléyìí gan ló wá jẹ́ kí Dr. Kemi Olunloyo kí wọ́n jáde o ọ̀rọ̀ yìí ni àbó mi ẹ wò ó gbẹnu tán ó lékenkà àmọ́ Madam Obanla jáde tán o wọ́n jáde ni wọ́n fi sí Dr. Kemi Olunloyo lára wòtòwòtò ni o pé tó ń bá tún dánrú èwò lẹ́ẹ̀kan sí pé òun fi nǹkan ṣe wọ́n o bẹ́ẹ̀ ni ẹ wò ọ̀rọ̀ yìí gbẹnu tán o ó lékenkà bẹ́ẹ̀ náà ló pakaṣọ ẹ dákun dábọ̀ èèyàn mi ẹ súnmọ́ bí ẹ bá wọn nǹkan fìdílé tàbí kẹ fìdílé nǹkan kẹ wá gbọ́rọ̀ ńlá lẹ́nu Madam Obanla o torí màmá yìí ó tú nǹkan bẹ́ẹ̀ ni ó tú sùdésàlẹ̀ kòkò nínú fọ́nrán ilé tí wọ́n mú wá fún yín kó tó di pé wọ́n gbé yín débẹ̀ Ìkànnì Àdàbà tẹlifíṣàn náà lẹ́balẹ̀ sí bàgẹ́ níbi tá a ti mú wá fún yín àwọn ìròyìn yàjóyàjó ìròyìn ajá àbalẹ̀ lọ́dọ̀ tí wọ́n ń bí náà lẹ́tì láǹfààní láti máa gbọ́ àmọ́ fún gbogbo èèyàn ojú tó tọ́ ẹ̀pẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa ní fúngbà àkọ́kọ́ tẹ̀ ò tí ì follow wa abẹ́ ò tí ì subscribe ẹ bá ń tẹ follow button tàbí subscribe button tí ń bẹ nísàlẹ̀ fọ́nrán yìí àgò kélébé kan náà ń bẹ notification bell ni wọ́n ń pè òun gangan ní ó máa ta yín lólobó ní gbogbo kúùgbà tá a bá ti ń ju fọ́nrán sórí láì wá dènà pẹ̀nu ó yá ẹ̀ ń so níbẹ̀. Àdàbà ọ̀nà ni à ń sùn gbẹ́ iná ń jó ẹyẹlé gbéra ńlẹ̀ Àdàbà online TV òkè láwà téńté. Olunloyo àgbàlagbà ni mo rò pé nígbà tí ẹ bẹ̀rẹ̀ pẹ̀lú Davido àwọn èèyàn mú yín tì ọ̀ǹtì ìgbà tí mo jáde àǹtí Kẹ́mi yìí ní fẹ́ kémi àti yín kí n tún wojú yín lẹ́mi àǹtí Kẹ́mi mo rò pé ní ẹgbẹ́ ní investigative blogger ẹ dẹ̀ máa ń pọ́n ara yín bí ìgbà tó jẹ́ pé àǹtí Kẹ́mi tẹ́ bá jẹ́ investigative blogger tẹ́ dẹ̀ believe pé ohun yín ó káàkiri àgbáyé tẹ́ believe pé kò sẹ́ni tí ó mọ̀ tẹ́ mọ̀ pé ilẹ̀ mọṣẹ́ ìjù everybody lọ mo rò pé kẹ́ ẹ lo iṣẹ́ yẹn kẹ́ ẹ lò pẹ̀lú ọgbọ́n pẹ̀lú ọpọlọ tó dání kẹ́ ẹ lò láti fi tún image àwọn èèyàn ṣe kò yẹ pé láti fi bà image àwọn èèyàn jẹ́ mi fẹ́ mọ̀ nǹkan tó pẹ̀yìn àti Ìyábọ̀ pọ̀ mi fẹ́ mọ̀ nǹkan tó pẹ̀yìn àti anybody pọ̀ number one tí nǹkan bá pẹ̀yìn àti Ìyábọ̀ pọ̀ kò mi rò pọ́ mọ ẹ̀dá sọ̀rọ̀ yín rí
ọmọ ẹ náà bí gbogbo ń ṣe ń sọ ẹ wà showbiz, ọmọ ẹ náà wà showbiz, everybody ló wà showbiz. Bí ọmọ yẹn ṣe wà showbiz, at least a bá mọ̀ ìgbà tọmọ yẹn ti wà ní entertainment industry láti kékeré ni. Kò dẹ̀ sí èèyàn kankan tó máa ní pé ọmọ yẹn ó gbá òun rí. She goes on her own way. Kò ń béèyàn kankan jà, kò mí tí ì rí ibi tán ti sọ̀rọ̀ ẹ̀. Even gbogbo wa la rí ìjọ tọmọ yẹn grant interview tó ṣe mọ̀ ẹ ti mọ̀ àwọn ọmọ èdè wọ́n wá ayé tiwọn lọ́tọ̀ ni. Àwọn ọmọ ìwá ayé tiwọn lọ́tọ̀ ni. Àǹtí Kẹ́mi, kí ni Precillia ṣe fún yín? Kí ni Precillia ṣe fún yín? Ẹ fi Precillia sílẹ̀. Ẹni tó dá ọ̀rọ̀ lẹ̀ láti Tanzania fún rẹ̀, ẹni yẹn ti pull down post yẹn. Ẹni yẹn ó ti ṣe nǹkan tó yẹ kó ṣe, ó ti àwọn èèyàn ti ń sọ tí wọn lọ́tùn lósì. Tẹ́yìn bá jẹ́ tẹ́ fẹ́ ṣe bíi grandma, tẹ́ fẹ́ ṣe bíi màmá dáadáa, tẹ́ fẹ́ ṣe bí ẹni tó ọmọ Precillia kọ́ ló kó bá yín, kò kó bá yín. Ẹ jọ̀ọ́ mo fọlọ́run bẹ̀ yín, ẹ fi Precillia lẹ̀, ẹ fi ọmọ yẹn sílẹ̀. Àǹtí Kẹ́mi, ṣé mọ̀ pé mo wá as a gentlewoman láàárọ̀ Monday, mo fi Ọlọ́run bẹ̀ yín, ẹ fi Precillia sílẹ̀. Ẹ mú nǹkan mi, ẹ mú ọ̀rọ̀ mi sọ. Tán bá sọ nǹkan kan, Precillia ò àtọkọ Precillia àwọn méjèèjì nílùú yẹn. Ẹ lè thank God kò sí ibi tí ìjọba ṣé wọ́n wá síbi wedding wọn ni. Pastor and president ṣé wọ́n wá síbẹ̀ ni. Ṣé wọ́n sọ fún yín pé wọ́n mú owó ìjọba, wọ́n náwó ìjọba kan ni. Kí ló kan ọmọ lọ́mọ? They are doing that the way tinú wọn fi ń dùn lọ fi ń show love síra wọn. Bó bá wù wọ́n lè ṣe wedding America gan, wọ́n lè lọ ṣe wedding ní London, anywhere tó bá wù yẹn lè ṣe. Owó kálukú ẹ̀ lówó ẹ̀ ló ná. Ẹni tí ò mọ bí mo ṣe ṣiṣẹ́ mi, ẹni tí ò mọ bí mo ṣe ń ṣayé mi, kí ló kàn pẹ̀lú owó tí mò ń ná? Oníkálukú ló mọ bó ṣe máa ṣe. Ohun tó yẹ kí wọ́n máa ṣe jù láyé ni, tó yẹ kí wọ́n máa ṣe jù láyé ni ìgbéyàwó àti birthday. Ló yẹ kí wọ́n máa celebrate láyé jù. Tẹ́ bá náà àwọn Tanzanians, tán bá nínú wọn ò dùn, wọ́n ń ṣe kinní kan, kí ló kàn wọ́n pẹ̀lú? Bínú ọmọ ló kàn ò bá dùn, kí nìyẹn mi? Àǹtí Kẹ́mi, tí n bá padà wá lórí ọ̀rọ̀ yìí, máa fọ̀rọ̀ yín ṣe comedy, ó dẹ̀ máa dùn. Ṣàwọn kò sẹ́ni tó fọ̀rọ̀ gbogbo ogun problem, kò sẹ́ni tó fi bú yín láti jọ, kò séèyàn kankan tó ṣe kàn yín lárùn. Ọlọ́run tí n bá kàn yín lárùn mo fi Kristi búra for two weeks ẹ máa sunkún. Tí ìbá jẹ́ kẹ́ sunkún lórí social media, ẹ lọ́mọ àlè ní mí. Ẹ tún dọ̀rọ̀ ọmọ yẹn padà. Ẹ dá ọ̀rọ̀ Precillia padà. Ẹ fi ọmọ yẹn sílẹ̀, ẹ fi Precillia sílẹ̀. Precillia ò sí ní ogun ayé yín. Ọ̀rọ̀ Precillia àtọkọ ẹ̀ kò kàn yín Nàìjíríà, kò kàn yín ní anywhere, kò kàn anybody. Ọmọ yẹn wáyé tiẹ̀, ó ń ṣayé ẹ̀ ni. Ẹ lọ pass ara yín. Gbogbo ẹ̀yin olórí burúkú tẹ́ wá kóra yín jọ tẹ́ wà ní ẹ̀yin subordinate, tẹ́jọ́ ń lùlù orí burúkú, tẹ́jọ́ ń ṣán mele lábẹ́lẹ̀, orí yín burú ni. Ẹ má wọ̀rí, tí má padà wá fún yín, ẹ má hate mi. Ẹ mọ̀ pé mi ò rán anybody yín, tí má fi come back, ó máa le gan. Ẹ fún ọmọ ọlọ́mọ sílẹ̀, jẹ́ kó enjoy marriage. Tí ẹni yẹn showbiz ló wà, tó bá wù ó lè jẹun kó show nǹkan tọkọ ẹ̀. Ẹ̀yin lẹ máa ní kó wọlé, kó má ṣe kíní fọ. Ẹ̀yin lẹ máa sọ fún pé kó má fẹ́ rí mọ́ torí kíni, kó má wá sórí social media. Ẹ̀yin ta ni? Inú yín máa túbọ̀ máa bàjẹ́ sí ni. Ọmọ yẹn lẹ́yìn kọ́ ọmọ yẹn máa po Àjọkẹ́, tó bá ti anything kó máa show wa everybody. Ẹni tí inú ẹ̀ bá dùn sí kó tap anointing.
ẹni tí ní ò bá dùn sí kó bínú kó kínú ẹ kó káyé wọn bàjẹ́ kó rí wọn padà bámbà. Anything show us àwa bí amọ̀ kan gbàdúrà fún ẹ lójoojúmọ́. We pray for you. We pray for you. And nothing ni mo sọ nǹkan kan ò ní ṣe kò ní ṣọkọ ẹ. Àwọn ọmọ tó bínú lu yẹn nǹkan kan ò ní ṣe mọ́. Ó máa bí ọkùnrin wàá bóbìnrin. Ikú ayé kò ní pa ẹ́. Gbogbo ẹnikẹ́ni tó bá ti ronú ìbànújẹ́ sí ẹ báyìí tó rò sọ́kọ ẹ ìbànújẹ́ ló máa bá wọn. Tó rò wọnú fámìlì yẹn káwá ní fámìlì yẹn ò dá rárá tẹ́lẹ̀ ká ní wọn ṣe ká ní wọn burúkú ni wọn torí pé wọ́n wọ̀bẹ̀ torí pé Ọlọ́run God has anointed you. Ọmọ Ọlọ́run nìyẹn ó wọ ibẹ̀ yẹn. You came in as an angel to that family. Gbogbo ẹ̀ṣẹ̀ tó lè wù kí ìdílé yẹn ṣe gbogbo ogun tó lè wù gbogbo ogun ohunkóhun tó lè wọnú ìdílé yẹn apá rẹ nítorí tiẹ̀ gbogbo ẹ̀ṣẹ̀ wọn àtẹ̀yìnwá nítorí tiẹ̀ ọ̀run parẹ́. Ó ní jìyà ìmọ̀dí ó ní rógun tó mọ́wọ́ ó ní rógun tó mẹsẹ̀ ogun ayé ò ní borí ẹ̀ lágbára Ọlọ́run. Àti kẹ́mi ẹ ṣọ́ra yín ẹ ṣọ́ ara yín tọ́lọ́run bá ti dẹ́yìn lẹ́dàá ká fi bí san bí tó jẹ́ ibi yẹn ni àti bí ẹ̀yin tó jẹ́ pé Ọlọ́run ti dá yín mọ́ iṣẹ́ ibi kẹ́ máa ṣe bí tó jẹ́ pé ẹ ń gbàgbé ọ̀rọ̀ àná ẹ máa dúró lórí ọ̀rọ̀ kan ẹ máa sọ̀rọ̀ kan náà ní a ti mọ̀ yín amọ̀ràn yín bí ẹ̀dá bàtẹnijẹ́ torí ẹ̀ ni pé ìbàjẹ́ òdẹ̀ ní kúrò nínú ayé yín. Ẹ fọmọ ọlọ́mọ sílẹ̀ kẹ wá bí lójú kò sí. Ẹ tún káàbọ̀ padà ẹ̀yin èèyàn mi bò lẹ ṣe rí i sí abẹ́rẹ́ pé ọ̀rọ̀ ilé ó ní agbára díẹ̀ kọ́lọ́n dáhùn kó dábọ̀ kó bá wa yanjú ọ̀rọ̀ yìí ní kíákíá. Ẹ wò á nírí jù báyìí lọ lórí ilé ìtààmú wa fún yín ní sáà yìí bó bá tún ṣe ń lọ lórí ọ̀rọ̀ ìgbé ìpátá náà lẹ́ẹ̀ láǹfààní láti máa gbọ́ lórí ìkànnì Àdàbà tẹlifíṣàn. Àdàbà ọ̀nà ní à ń sùngbẹ́ iná ń jó ẹ̀yẹlé gbéra ńlẹ̀ Àdàbà àtúntì fòfẹ̀rẹ̀ awòlú sọ̀lúdẹ̀rọ̀ pẹ̀sẹ̀. Múyìwá Adégòkè lórúkọ mi àmì complete actor kó tó bá wù ní ẹ máa pè mí ẹlòmíà ní London ẹlòmíà ní Amẹ́ríkà ẹlòmíà ní Canada àmọ́ ju gbogbo ẹ lọ àní o má jẹ tíìrì o ti sọ̀rọ̀ tí ń lọ nílé ayé sórí ẹ̀dá tó bá wà nílé ayé tí ò gbọ́ ròyìn ó máa ń fi ìyà jẹrẹ ẹni àtìmọ́lé ayé ló wà wò ó tó bá fẹ́ gbọ́ ròyìn tó fẹ́ gbọ́ bó ṣe ń lọ ní sísẹ̀ ń tẹ̀lé Àdàbà TV ni o tún nu ẹ̀ sí tó o bá ti sí ń bẹ̀ ó sì ń bì kankan. Kamilu lele yo Mr. Composer o ẹ̀yin olólùfẹ́ mi ire ayọ̀ ti wọ̀lú wá ire wo ni ire online tv Àdàbà YouTube channel òun ní kẹ́ mọ́ owó tẹ́ bá ti kílíkì gram yóò direct yín ẹ like ẹ share ẹ comment kí ẹ wá mọ views kí views yóò yapa Àdàbà YouTube channel òun ní kẹ́ mọ́ owó God bless you all.